Alaburu ẹ̀dá òye kí n lè sọ ọ̀bẹ Obama òye kí n lè sọ ọ̀gbẹ́gbẹ́ náà Alaburu mo ní tala Alaburu ẹ̀dá òye kí n lè sọ ọ̀bẹ Obama òye kí n lè sọ ọ̀gbẹ́gbẹ́ náà Alaburu àtẹnumọ́ kan Maserati ara tẹni Maserati abanijẹ́ kúlẹ̀ oúnjẹ jẹ́ òǹgàgà náà Alaburu bó bá ní jẹ́lẹ̀ ní tó fi ń gbàyè ìrántí ọ̀la ọlọ́run àgbẹ̀sán ànítàlà Alaburu ẹ̀dá ó yẹ kí n lè sọ bẹ́ Obama ó yẹ kí n lè sọ òǹgàgà náà Alaburu àtẹnumọ́ kan Maserati ara tẹni Maserati abanijẹ́ kó lè róúnjẹ jẹ òǹgàgà náà Alaburu ara tẹni Maserati abanijẹ́ kó lè róúnjẹ jẹ òǹgàgà náà Alaburu bó bá ní jẹ́lẹ̀ ní tó fi ń gbàyè rántí ọ̀la ọlọ́run àgbẹ̀sán. Àwa mùsùlùmí kan wà tó jẹ́ pé lára èyí tá máa ń sọ ń gbà míì tẹ́ bá gbọ́ ẹlòmíì máa sọ pé báwo lẹ ṣe sọ ìsìlámù dà yìí ṣáwọn kìrìsìtẹ́nì gan báwo náà ṣe fẹ́ wọnú ẹ̀sìn. Àkọ́kọ́ ni pé kìrìsìtẹ́nì tó bá ní làákàyè tó bá mọ ohun tó ń ṣe o tọ́lọ́run fẹ́ ṣí làákàyè fẹ́ fọ̀nà mọ̀ yóò mọ̀ pé àwọn comparators ti jẹ́ kó mọ̀ pé bó bá kú lẹ́ni tó gba Jésù lólúwa àtolùgbàlà iná ni. àwọn òsínú ẹnìkan tí ń tàn yàn tó bá fẹ́ gbowó lọ́wọ́ yín lá máa tàn yín pọ́ lọ́hùn kan náà lẹ́sìn ọba kú bẹ́ẹ̀ ọ padà gbé àwọn ẹni yẹn ṣépè lọ́rùn ni. tọ́lọ́run ti jẹ́ ká mọ̀ pé inna dina indallahi Islam kò sí ẹ̀sìn kankan tọ́lọ́run bá gbà tó ju ìsìlámù lọ. So tó bá jẹ́ kí mùsùlùmí kan máa tàn ẹ́ ìpé ọlọ́run lẹ́yìn náà ń sìn ọ̀nà tá à ń sìn ló yàtọ̀tọ̀ wọ́n tẹ̀ ẹ́ ni o. mo ní kí n yàn yẹn fáwọn mùsùlùmí tó máa ń sọ pé báwo ni kìrìsìtẹ́nì ṣe fẹ́ wọnú ẹ̀sìn. ọlọ́run ọba yahdi liman yasha'u ni wa yudillu man yasha'u. àfẹni tó mọ̀ hàn nà fi mọ̀ nà a sì ṣe ẹni tó bá ń hùn lọ́nà. ẹ bá ṣe prógámù yìí o ẹ bá ṣe ń wọlé o. ọ̀rọ̀ tí mo wá sọ lánàá mo tó fẹ́ wá tú kókó ẹ̀ díẹ̀ kò tí ṣe tú tán sìn ṣùgbọ́n a tú díẹ̀ lára kókó ọ̀rọ̀ tí mo dè lánàá tí mo sọ pé àfáwà dáadáa kan wọ́n gbé ìgbésẹ̀ lórí pé àwọn fẹ́ ṣe àtúnṣe sórí láàárín àwa mùsùlùmí káyé búra wa lórí social media. tèmi náà dẹ̀ sọ pé mo wò ó ṣùgbọ́n ní ìran kan pé ibi báyìí náà fẹ́ ṣiṣẹ́ tọ̀ láì mọ̀ pé ibi tá a fà fẹ́ ṣiṣẹ́ tọ̀ ó tún yàtọ̀. ṣùgbọ́n mo padà sọ lánàá wípé àfà yẹn pé Ustaz Muhammadu Jamiu Alaba ọmọ Adegunwa lórí ọ̀rọ̀ ń pé ẹnìkan bà á lórúkọ jẹ́ ó bà á lórúkọ jẹ́ ó sì borúkọ ẹbí ẹ̀ jẹ́ ó sì borúkọ ọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ jẹ́ tó sì jẹ́ pé ó gbọ́dọ̀ gba rẹ̀ lọ́wọ́ ọ̀rọ̀ yìí tó jẹ́ pé àwọn ẹni yìí wọ́n gbọ́dọ̀ fi iná fẹ́ra bí àbẹ̀bẹ̀ kán tún ṣe nǹkan ṣe yẹn kán go through nǹkan fọwọ́ ara wọn fà ẹ bá ṣí ẹ̀ dáadáa kó dọ́dọ̀ wọn káwọn náà wá gbọ́ díẹ̀ torí àwọn lọ́ọ̀yà wọn náà wọ́n ní láti wọlé wá ẹ bá ṣí ẹ̀ dọ́dọ̀ wọn tó bá ní nọ́mbà ẹ ṣí ẹ̀ dọ́dọ̀ wọn àbí péjì wọn. ló fi jẹ́ pé àwọn tó ṣe kínní yìí gbogbo wọn tó mọ̀ nípa ẹ̀ tá a rọ́wọ́ wọn ń bẹ̀ báyìí wọ́n gbọ́dọ̀ ṣe àtúnṣe ńlá tí ò ní jẹ́ kí àwọn ọmọ Ustaz Jamiu Adegunwa lẹ́yìn wọ́ọ̀la tí ò ní jẹ́ kó máa rí wàhálà tí ó yọ wọ́n kúrò nù ìdààmú àti lè má tètè gòkè
torí ẹni tá bá fi ọ̀rọ̀ olè fi sọ orí bàbá ẹ̀ bó pẹ́ bóyá bí bàbá ò bá jà fúngbà tí ń bẹ láyé yóò padà jẹ́ nǹkan tí ó affect life àwọn ọmọ ẹlẹ́yìn wọ́la. Wọ́n parọ́ olè mọ́ Ustaz Jamiu Adegunwa ni, wọ́n parọ́ ẹni bí mọ́ Ustaz Jamiu Adegunwa ni, wọ́n sì parọ́ aláìláàánú èèyàn mọ́ Ustaz Jamiu Adegunwa ni. Ṣé bí irú ọmọ Ustaz Jamiu Adegunwa bá jáde lẹ́yìn wọ́la fún position kan lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣáà ní lọ gbé ìtàn burúkú yẹn wá tí Ustaz ò bá wá àtúnṣe sí yẹn kó tó kúrò láyé. Gbogbo àná la sì ń tọ́ àbá gbogbo ọ̀rọ̀ yìí, à ń tẹ̀lé ọ̀rọ̀ yìí dáadáa. Mo sọ lánàá mo ní alábòsí ẹ̀dá nìkan lẹni tí ó sọ ń pé òun ò mọ̀ ń pọ̀rọ̀ yìí le tó báyìí, àwọn ò mọ̀ ibi tó ti bẹ̀. Alábòsí ẹni tí ó sọ bẹ́ẹ̀, àbí ẹni tí ò máa lo Android, tí ò máa wo Facebook, tí ò máa wo àwọn program tó lọ lórí Facebook nìkan. Pàápàá jùlọ mo níyàwó mẹ́ta ẹ̀ ẹ̀ bá ń wò dáadáa ẹni pé kọ́ kó yín lẹ́rú lọ àwa sì dákẹ́. Mo wá ní àáfàá yìí wọ́n pe Ustaz Jamiu Adegunwa lánàá níjẹta sí ni. Ẹ jẹ́ ẹ bá wa share program dáadáa o. Tàwa ni àáfàá tó pe Ustaz Jamiu Adegunwa. Mo mọ̀ pé kò ní jáde lẹ́nu mi lánàá. Mo kàn fẹ́ wò bóyá ẹni tán pè torí a kì í ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ torí àmọ́ bí ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta àbẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ló fẹ́ sọ. Ló fà tó fi tí mo fi fàyè lẹ̀ náà kẹ́ni tó lọ́rọ̀ kí n gbọ́n tó fẹ́ sọ náà. Bọ́lá wá ṣe pé wọ́n dárúkọ ẹni yẹn lánàá ni ó wàá mú wa fi play ẹni yẹn. Tá bá wá play ẹni yẹn, a wá wò ó, a tún play àwọn fídíò kan láti lè fi wò ṣé kò tọ́ àbí ṣé kò lẹ́tọ̀ọ́ kí Ustaz Jamiu Adegunwa wádìí irọ́ ńlá bàǹtàbàǹtà tó lè bà ọjọ́ ọ̀la àwọn ọmọ wọn jẹ́ tán pamọ́ wọn yìí, ṣé kò lẹ́tọ̀ọ́ kó wádìí ẹ̀? Ǹjẹ́ ó yẹ kọ́kàn gbàfẹ́ nìkan ni ẹnikẹ́ni tó bá pè wọ́n pé ẹ̀jáwọ́ ẹ̀já fi gbogbo ẹ̀ lẹ̀, ǹjẹ́ ó yẹ kọ́kàn gbàfẹ́ nìkan bẹ́ẹ̀? Ustaz Jamiu Adegunwa jẹ́ ká mọ̀ lánàá, fẹ́yìn tẹ́ bá wo program wọn lánàá, mo fẹ́ kẹ́ gbọ́ ẹni tó pe Ustaz Jamiu Adegunwa kémi tó lè máa dárúkọ ẹni yẹn, mi ní dárúkọ ẹ̀ lẹ́tọ̀ọ́ ẹnu ara mi, ṣùgbọ́n mo fẹ́ kí Ustaz Jamiu Adegunwa fúnra wọn sọ náà kémi tó máa dárúkọ wọn fi máa sọ àwọn tó kù. Ẹ tẹ́tí ẹ gbọ́, bismillah. tó so yẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tó wá sẹ́túmẹ́ǹtì kiri ó wà kó èrò àfọwọ́ Al-Fulani Ọláníwájú Ahmad, mo bẹ̀ yín torí tọ́ lọ́hùn ẹ má pè mí mọ́ fún ọ̀rọ̀ sẹ́túmẹ́ǹtì yìí lọ́lọ́ kéèsì captain, ẹ má pè mí o torí mo fọlọ́ bẹ̀ yín o. Mo sọ wí lánàá gbàtẹ́ pè mí, mo rí ẹ kí n kọ́ gbé yín ṣe pè ní torí mo ti ṣàdéhùn yẹn pé kí ẹ bá pè mí pé ẹ jáwé ọ̀rọ̀ kéèsì captain ẹjá gbàgbé ẹ má gbé yín ṣe pè ní. Mo lè sọ fẹ́yìn náà lọ́rọ̀ kéèsì captain ẹ jáwọ́ kò kọ́ yín, mo tó máa rán iṣẹ́ ẹ sọ pé mi ò gbà o, iṣẹ́ yín ò jẹ́ o, ẹ àti sí ìtẹ́jọ́ ṣe kínní ó dàbọ̀ kò sí wàhálà, ẹ lè pè fún nǹkan mi o, pọ̀pọ̀rọ̀ kéèsì captain ẹ má gbẹ̀rún lè mọ́ láyé tẹ́ ìforí lẹ́lẹ̀ ọ̀rọ̀ yẹ yín, èmi ò bá yín jà o, pé má dá sí i torí kò kàn yín, you are less concerned engineer, you are kíni, you are less concerned, má dá sí i ẹ fàárín yẹn lẹ̀ fún mi, ọ̀rọ̀ yẹ mi ò wọ́n ní yí o, mo kàn sọ tó ń bí mi nú ni, bẹ́ẹ̀ pé mi bí mi nú gan, ó bí mi nú gan, ẹ máa ń kémi lọ sọ̀rọ̀ àforíjì pé wọ́n nọ́ṣẹ́ yín fún mi ni tó mọ̀ kó máa ṣẹlẹ̀, mọ̀ kó máa ṣẹlẹ̀, ṣé ẹ̀yin kú gbogbo àtó ṣẹlẹ̀
abẹ́ẹ̀mọ́ àbí gbogbo àkí yóò sọ̀rọ̀ gbogbo ẹ̀ àyìn sọ̀rọ̀ bó ṣe wákà mọ́lẹ̀ ànọ́dà ṣé ìmọ̀ ń pa ẹni ẹ̀mọ́ tó tẹ́wọ̀n ọmọ tó lọ ṣé kì í pè mí àkí sọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tó dé dúró lé ní so ẹ̀mọ́ tó ń lọ àbí gbogbo settlement ẹ̀ bá lọ sẹ́tù ọ̀rọ̀ yẹn tó àwọn tó yọ ń búra wọn ẹ lọ sẹ́tù peacemaker ẹ káàbọ̀ ẹ lọ sẹ́tù wọn ṣe eré mi èmi ò bá yan ọjà mi ò bẹ́ẹ̀ ní ẹgbẹ́ ìjọ mo jẹ́ pọ́ látàrí kí mo bẹ́ẹ̀ ní bọ̀dì jàrí mo bá wọn jẹ́ bọ̀dì jà mọ́ wàhálà bó máa ṣe wò nínú ilé ìṣòro tí ẹni ẹ kò kàn mí rárá àndé ọ̀nà kò kàn mí o ẹgbẹ́ mi ò ń dá sọ̀rọ̀ mọ́ èmi ò bá yan ọjà mo ti sẹ́tù bọ̀ ọ̀rọ̀ kéèsì captain kò ń ṣe ọ̀rọ̀ ọjà I was impersonated wọ́n impersonate mi ní so mo dẹ̀ gbọ́dọ̀ wá ẹni tó bà mí lórúkọ jẹ́ tọ́lẹ́ fìdí ẹ̀ múlẹ̀ wípé jáde máa ń gba owó lọ́wọ́ èèyàn kó tó ràn wọ́n lọ lórí iṣó ẹ̀ nítorí portrait fàyè nìyẹn kéde tí wàá ní ẹjọ́ kí ló ń pè mí sí kémi lọ withdraw kéèsì má jẹ́ ń gbé ń ṣe pé o ẹ wá kàn mọ́ lórí kéèsì yẹn o yẹn bẹ́ẹ̀ náà ọpẹ́ ní fọ́lọ́run pé sátidé yẹn ń dùn tó kọjá ẹ̀ ó dùn ṣàkí gan ẹ mọ ìgbà sílámù lọ bí àwọn 100 àbí bẹ́ẹ̀ kọ́ àwọn àwọn olóṣèlú ìgbà sílámù. tọ́ mo lérò pé ẹ ti gbọ́ gbogbo wa la ti gbọ́rọ̀ yìí ń sìn a ti gbọ́ ẹni tí ustaz ní ó pe àwọn a ti gbọ́ ẹni tí ustaz ní ó pe àwọn àfáà wa Ọlánrewájú Alfulani ọlọ́run bá ṣe dáadáa fún yín ustaz Jamiu Adegunwa ti jẹ́ kẹ́ mọ̀ stand àwọn lórí pé ẹ má pe àwọn mọ́ o tó bá ti jẹ́ lórí ọ̀rọ̀ ń pé captain yìí ẹ má pe àwọn mọ́ o nítorí pé kí ni ọ̀rọ̀ tí ń bẹ nílé ẹjọ́ rẹ̀ dì ẹ bá share program mi dáadáa ọ̀rọ̀ tí ń bẹ nílé ẹjọ́ rẹ̀ dì kí lẹ̀ ń pe àwọn fún ẹ má pe àwọn mọ́ o tí tó ń bẹ láàárín ẹ̀yin àti Saheed Shittu ẹ̀yin àti ẹlẹ́jọ́ nìyẹn ẹ̀yin lẹ́nìkan yín ẹ̀dẹ̀ ti lọ yọ kúrò nìyẹn ó dà bí àwọn bàbá tí Saheed Ṣẹ̀kíyù ń bú kò jọ yín lójú ìmáàmù lọrin bó ṣe fi rálẹ̀ bó ṣe fi gbolẹ̀ bó ṣe fi yí ẹ̀rẹ̀ bí ò bá jọ yín lójú bó ṣe fi ọba Ìlọrin bó ṣe fi ojú wọn gbolẹ̀ bí ò bá jọ yín lójú gbogbo èmi làwọn Sheikh Adam ẹni tó jẹ́ àgbà àfáà yín gan Sheikh wa Kamaluddin Al-Adabi tó ṣe fi gbogbo wọn wọlẹ̀ tí ò jọ yín lójú tẹ́wọ̀n pé wo wàhálà gbogbo tí àwọn yẹn nìyẹn mo lè withdraw tèmi tí ò ní kan anybody ok ẹ̀yin àti wọn nìyẹn mo ti yọ kúrò kò sí ètò kan ẹnìkan kò sí wàhálà. ẹ gbọ́ nípa àwọn àti wọn nìyẹn pé kò sí èyí tó kàn yín ẹ̀yin lẹ́nìkan yín àbí kò sí wàhálà ẹ wò ó ẹ fún mi ìṣẹ́jú méjì náà mò ń bọ̀.
ẹ má bínú sáré yanjú ọkàn ni. Now kí ni tí mò ń bá bọ̀ ni pé kéèsì Ustaz Jamiu Adegunwa yìí tó ti wà ń kọ́ọ̀tì lórí ọ̀rọ̀ defamation of character tí Captain Yahya Alubarika wá ṣe fún wọn tó wá di pé ibi tẹ́jọ́ wá délé nísìn àwa rí àáfàá tó jẹ́ pé gbogbo ayé mọ̀ ní public figure tó jẹ́ pé láì ṣe ń pé àáfàá yẹn ṣe nǹkan yẹn o ìyẹn àáfàá wa Al-Fulani láì ṣe ń pé bóyá wọ́n ṣe nǹkan yẹn o bẹ́nikẹ́ni bá parọ́ rú ẹ̀ mọ́ wọn mo lérò pé àwọn náà wọ́n gbóǹtàn lọ ilé ẹjọ́. Mo fẹ́ kẹ́ tún bẹ̀rẹ̀ gbọ́ láì ṣe ń pé àáfàá wa Al-Fulani bá ṣe nǹkan yẹn bẹ́nikẹ́ni bá parọ́ ẹ̀ mọ́ wọn wọ́n gbóǹtàn lọ sílé ẹjọ́ gẹ́gẹ́ bó ṣe fẹ́ parọ́ tán wá pa mọ́ Ustaz Jamiu Adegunwa yìí. A dẹ̀ ti wà lẹ́nu kéèsì yìí ti pẹ́ for over 1 year. Ọlọ́run ló mọ iye owó tó ti lọ lórí ọ̀rọ̀ kìíní yìí. Màá play àwọn fídíò kan fún yín tá a fi jọ bèrè lọ́wọ́ ara wa àáfàá wa Al-Fulani tẹ́ pé Ustaz Jamiu Adegunwa ń pé kó lọ withdraw kéèsì kúrò lé ẹjọ́ pẹ̀lú èròǹgbà pé yìí fẹ́ ṣe ìgbìyànjú báwọn èèyàn ṣe ní máa búra wọn mọ́ lórí Facebook tó sì jẹ́ pé ọ̀rọ̀ ẹjọ́ captain yìí kò sínú ta lè kà mọ́ pé wọ́n ń búra wọn lórí Facebook. Ọ̀tọ̀ lọ̀rọ̀ ẹjọ́ ẹni tó ń bà mí lórúkọ jẹ́, ọ̀tọ̀ lẹni tó ń búyàn lórí Facebook. Màá fà àwọn tó yẹ kí ẹ ṣiṣẹ́ tọ̀ má fi hàn yín sìn. Ṣùgbọ́n pé wọ́n bà Ustaz lórúkọ jẹ́, páwọn ní kó ràn wọ́n lọ́wọ́, ó ní káwọn lọ mọ́ wá kóhun tó lè ràn wọ́n lọ́wọ́. Mo fẹ́ kẹ́yìn gan wo fídíò eléyìí tí máa play sìn. Pẹ̀lú irú fídíò báyìí, ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí Ustaz wádìí ọ̀rọ̀ yìí àbí kò lẹ́tọ̀ọ́ kó wádìí ẹ̀? Àkọ́kọ́ rí bismillah. Ó dá mi lójú Ọlọ́run pé ó ṣeé ṣe kó búra pé kò rí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó búra pé kò rí bẹ́ẹ̀ àmọ́ jáde tẹ́ bí mo ti wí yìí èmi ò ní nǹkan kan tí mo fẹ́ hide èmi ò sì gbọ́dọ̀ tó ní tí ìjẹ́ kí n fi pa tí ìjẹ́ gẹ́ wájú Ọlọ́run. Wallahi al-azim, look at me very well. Bàbá fẹ́ jìtá lọ́dọ̀ Ọlọ́run lọ torí mo gbọ́ pé wọ́n sọ pé ńgbà náà ni pé wọ́n bẹ ní Kútọ́nù ńgbà náà ó sì ń Kútọ́nù bẹ̀rù Ọlọ́run Jamiu Adegunwa. Wallahi o demand fún 25,000 naira lọ́wọ́ mi tòun ti di ara tí nínú tó tí mo yọ fún à lọ́wọ́ abó ti gbàgbé ni tó bá yẹ kó bá wá dọ́ lójú bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sí United ká lọ sí ibi ọ̀dọ̀ àwọn akínú wọn gbogbo kọ́ọ̀ tó receive this month gbogbo kọ́ọ̀ tó receive this month àti tèmi náà receive ká bá wa gbé jáde báyìí ká bá wa gbé jáde tó bá yẹ pé kò bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà kún safe tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ní kàlá tàpé tí mo wí mo bá fi parọ́ mọ́ ni bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ ní kàlá. Mo fẹ́ gbọ́ bẹ̀ yẹn. Mo fẹ́ ti gbọ́ bẹ̀ yẹn. Ntí captain sọ nísìnyí mo fẹ́ gbọ́. Ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí Ustaz Jamiu Adegunwa má wádìí ọ̀rọ̀ yìí? Àkọ́kọ́ yẹn lẹ gbọ́ yẹn. Ẹ tuntun gbọ́. Ó dá mi lójú Ọlọ́run pé ó ṣeé ṣe kó búra pé kò rí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó búra pé kò rí bẹ́ẹ̀ àmọ́ jáde tẹ́ bí mo ti wí yìí èmi ò ní nǹkan kan tí mo fẹ́ hide èmi ò sì gbọ́dọ̀ tó ní tí ìjẹ́ kí n fi pa tí ìjẹ́ gẹ́ wájú Ọlọ́run. Wallahi al-azim, look at me very well. Bàbá fẹ́ jìtá lọ́dọ̀ Ọlọ́run lọ torí mo gbọ́ pé wọ́n sọ pé ńgbà náà ni pé wọ́n bẹ ní Kútọ́nù ńgbà náà ó sì ń Kútọ́nù bẹ̀rù Ọlọ́run Jamiu Adegunwa. Wallahi o demand fún 25,000 naira lọ́wọ́ mi
tòun ti bí ara ti ní nínú tó tí mo yọ fúnra lọ́wọ́ abó ti gbàgbé ni tó bá yẹ kó bá wá dọ́ lójú bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sí Michael ká lọ sí ibi ọ̀dọ̀ àwọn akíni wọn gbogbo kọ́ọ̀ tó rìsífù this month gbogbo kọ́ọ̀ tó rìsífù this month àti tèmi náà rí sẹ́kù ká bá wa gbé jáde báyìí ká bá wa gbé jáde tó bá yẹ pé kò bá rí bẹ́ẹ̀ gbogbo ẹ̀ náà kún sẹ́fù tó bá yẹ pé kò rí bẹ́ẹ̀ wà bẹ́ẹ̀ ni na kàlá tàpé tí mo wí mo bá fi parọ́ mọ́ ni bẹ́ẹ̀ ni wà bẹ́ẹ̀ na kàlá. Adegunwa kò jáde ta. Èyí tó tún ṣe ẹlẹ́kejì nìyẹn ẹ má bínú mi mọ̀ pé mo ti pa ọ́díò yẹn. wípé ńgbà tí mo pè é tí mo ṣàlàyé condition mi fún kò dìmáàndì fún pé kí n fún òun ní owó kí n san 25,000 naira àbí kí n san 50,000 naira fún òun kọ́kàn mo lè bá a balẹ̀ wípé kì í mi yé ṣe fraudster àbí mi yé ṣe àwọn tí wọ́n fẹ́ gbá society àwọn ní lójú lórí pé kò sí nǹkan kan tí ń ṣe mí ń jẹ́ kó yé mi pé mẹ́ni àwọn èèyàn náà ti purọ́ gbowó báwọn lọ́wọ́ àwọn àmọ́ kọ́kàn àwọn ò lè fi balẹ̀ lórí ẹ̀ gbogbo táwọn bàárà yìí ṣe fún mi ẹni kó búra síwájú Ọlọ́run pé kò rí bẹ́ẹ̀. Jamiu Adegunwa ittaqillaha haythuma kunta bẹ̀rù Ọlọ́run fa kò sì bẹ̀rù ọjọ́ tí ó kù ìwọ nìkan tó pàdé Ọlọ́run ọba lẹ́sẹ̀ ògbèjì kò sí nǹkan kan tẹ́mi fẹ́ fi kí n bọ́ ló kọjá sí wallahi al-azim akisamtu bi rabbil Kaaba kò sí nǹkan kan tó dà fún mi torí mo mọ ìjìyà mo sì mọ punishment tí mo fẹ́ gbọ́ báyàn ló kọjá n tán pé Jamiu Adegunwa àmú kó lọ withdraw nìyẹn o. àmọ́ jáde tán mo ti jáde this is my identity kò sí nǹkan kan tí mo fẹ́ fi ṣe ẹ máa gbọ́ o. wallahi al-azim èmi ò bẹ̀rù tí ó tọ́ba wò ó lè ṣe ìyẹn jáde because èmi wà lórí òdodo wallahi al-azim. Jamiu Adegunwa akadipu tẹ wá ń bà ló kọjá yìí lẹ́yìn ìgbà tí mo pè ọ́ tán ostazu Yusufu àbí tí mo Adepoju òun lèmi padà wá pè. mo bẹ́ẹ̀ ń gbọ́ ṣá. bí n ti ń bọ̀ sọ̀rọ̀ yìí mi ì tí kú omi tí mo wà wallahi al-azim mo ní kọ̀ọ̀kan náà àwọn ọmọ ìyàwó gbé mi jáde wá sí skul kan torí patient torí àwọn tí wọ́n ń bẹ ní àràǹdì mi kí n má bàa máa fariwo disturb wọn ló jẹ́ kí n wá síbi bíi kí n lè bá àrọ́rọ̀ sọ pé tí ń ká mi láàtó. ṣé ń gbọ́ o. àwọn tẹ́yìn wá ń sọ pé wọn ò ní láárí wọn ò wúlò. ṣé ń gbọ́ o àfàlì fúlàní ń tẹ́ni kọ́ lọ withdraw nìyẹn o. àwọn ni wọ́n rescue life mi wàláhi lazim bẹ́yàn ṣe kíw tó pẹ̀lú condition bíi mo ti ní fọnáfọnṣu lójú ẹsẹ̀ ni wọ́n sáré ráìsì owó fún mi pé kọ́sẹ̀ kọ́kọ́ fi bẹ̀rẹ̀ ẹsẹ̀ lórí ọ̀rọ̀ mi wọn ò gbé sí social media o wọ́n ṣe silran wọ́n ṣe nítorí tọ́lọ́hún wọn ò gbé sí social media wọn ò expose ẹ̀ fún gbogbo ọmọ aráyé eléyìí tí n sì ń ṣe yìí wàláhì ustazu Adepoju ọ̀ràn ń bẹ mo sì mọ̀ pé mo rí onítàn kórí tí mo ṣe yìí látara wípé bẹ́ẹ̀ yọba ṣe orí kí n ṣe nítorí tọ́lọ́hún. Jamiu Adegunwa bẹ̀rù Ọlọ́run kò sì bẹ̀rù ọjọ́ tó kù wọ nìkan pẹ̀lú Ọlọ́run bẹ̀rù ọjọ́ tó ṣe pé èmi àti ẹ ọ̀gbọ́ báyìí wájú Ọlọ́run èmi yín sì máa jẹ́rìí ọ̀dà mi níwájú Ọlọ́run pé ó ṣeé ṣe kó o búra pé kò rí bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó o búra pé kò rí bẹ́ẹ̀ àmọ́ jáde tábí mo ti wí yìí èmi ò ní nǹkan kan tí mo fẹ́ hide èmi ò sì gbọ́dọ̀ tó ní ìjẹ. ṣe ti gbọ́ báyìí ṣe ti gbọ́ ohun tó sọ ṣe ti gbọ́ mo bẹ ti gbọ́ ohun tó sọ Afáwálé Fọláni ó sì sọ ń bẹ̀ ó lóun ò bẹ̀rù nǹkan kan tó bá máa tẹ̀yìn ẹ̀ yọ
ó lóun ò bẹ̀rù anything tó bá máa tẹ̀yìn ọ̀rọ̀ defamatory tóun ṣe fún Jamiu Adegunwa yìí lọ. Ó lóun ò bẹ̀rù ẹ o. Èyí ṣe tẹ̀yìn wá jẹ́ nìkan sìn tó wá jẹ́ pé ẹ̀yin lẹ wá dìde ń pé ẹ fẹ́ stop ẹni tó fẹ́ wádìí ẹni tó fẹ́ bà òun lórúkọ jẹ́. Haba kò gbọ́dọ̀ tẹnu irú yín jáde ń pé ẹ mọ bọ́rọ̀ yìí ṣe ń lọ. Lálàlà kò yẹ kó tẹnu yín jáde. Tó bá jẹ́ bírú ẹni tí ò ń lo Facebook rárá ń sìn á sọ pé kò mọ̀ lóòótọ́. Lórí ọ̀rọ̀ yìí àìmọye táwọn lọ́ọ̀yà wọn sọ. Lórí ọ̀rọ̀ yìí àìmọye tí Yusuf gan pè wá. Kódà èmi gan fúnra mi mo mọ ohun tó pè mí. Lórí ọ̀rọ̀ yìí náà àmọ́ tí àbúrò Yusuf gan sọ lórí ọ̀rọ̀ Kate yìí nígbà tán gbé ẹjọ́ yìí kúrò ní Èkó lọ́nà Àrúmọjẹ tán gbé kúrò fi gbé lọ sí Àbújá nígbà náà kó tó di pé àwa dìde tẹ̀lé ẹjọ́ yẹn pé anywhere tẹ́ bá gbé wọ̀ a máa tẹ̀lé yín. Àbúrò Yusufu tí wọ́n sọ pé nítorí nígbà tí ọ̀rọ̀ Mọ̀nsúrà ṣẹlẹ̀ ńgbà yẹn mi pé Yusufu ńgbà yẹn pé kí ló dé tí àbúrò tí ó jẹ́ ọkọ Mọ̀nsúrà ò ṣe sọ̀rọ̀ ó ṣe jẹ́ ilẹ̀ wá sọ̀rọ̀. Ó láàbúrò òun ibi tó ti ń ṣiṣẹ́ ibi iṣẹ́ ò fààyè gbà á láti máa sọ̀rọ̀ lórí social media pàápàá jùlọ ọ̀rọ̀ tó bá jẹ́ controversial. Mo wá surprise wípé lórí ọ̀rọ̀ captain yìí tó fẹ́ padà fẹ́ já lórí Yusuf àti àbúrò ẹ̀ yìí àbúrò ẹ̀ náà wá padà di ẹni tó wá ń sọ lórí social media lórí ọ̀rọ̀ yìí náà. Bóyá ẹ gbọ́ rí ẹ gbọ́ tiẹ̀ náà bismillah. Wọ́n fẹ́ gbé wọn wọ kóòtù ìjọ yẹn ó kàn yà wá lẹ́nu ni àṣàwòrán wa ìjọ yẹn pé so tí mo discover ìjọ yẹn ni pé àwọn ẹni tí wọ́n ń dọ́gbọ́n yìí ó dà kí wọ́n mọ irú àwọn èèyàn tó ń bá fà. Ọlọ́run bá ṣe ìjọ yẹn wọ́n gba kéèsì yẹn àrígbé lọ sí Àbújá. Ṣé wá rí gbà yẹn gbogbo àwọn ariwo tó wọ́n wá pé ẹ bá mi gbé kéèsì mi padà sékòó ẹ gbé kéèsì mi padà sékòó. Àwọn ò mọ̀ wípé ọgbọ́n tó ń dá wọ́n ti rí pé tí kéèsì yẹn bá ṣì wà l'Àbújá àwọn ò ní rí fi achieve nǹkan fẹ́ fi achieve. Èmi mo direct àwọn èèyàn sí post sí Malam Yusuf kan gbà yẹn pé kéèsì yìí ò nítumọ̀ ó wà frivolous kò sí nǹkan kan bẹ́ẹ̀. Wọ́n tún fi post yẹn wọ́n tún fi ṣe program odidi program kan. Ẹ máa gbọ́ o. Wàláhì ìgbà tí wọ́n sọ pé àbúrò Yusuf tán ní kò lè sọ lórí social media nígbà tí kánṣẹ́ láàrin wọn àti ìyàwó ẹ̀ rí o. láti sọ pé ó lè sọ̀rọ̀ sí lórí ti captain. Ṣùgbọ́n tá a bá sọ pé kó má kúrò l'Àbújá yóò dàbí ìgbà tó jẹ́ pé torí àwọn ọlọ́pàá Àbújá yẹn wọ́n ti rí kéèsì yẹn wọ́n ti rí pé ilé ò ní ìtumọ̀ kò sí nǹkan kan bẹ́ẹ̀ gbogbo ariwo tó ń pa yẹn ò kò ní ìtumọ̀ bọ́ tá a bá ní kéèsì yẹn má kúrò l'Àbújá tó wá kú síbẹ̀ wọ́n máa rò pé bí a lo agbára kan àdọ́gbọ́n l'Àbújá. So ìgbà tí kéèsì yẹn dẹ̀ padà sí zone 2 à ń sọ fún ọ pé tó bá padà sí zone 2 náà kò ní ìtumọ̀ kankan kéèsì yẹn ti wà sí zone 2 nsìn ní tuntun wá fà bí ara àwọn ọgbọ́n tán dá lórí kéèsì yẹn sìn ó ti wá tún fẹ́ backfire lórí wọn nsìn lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń sọ̀rọ̀ yìí. So eléyìí ó yẹ kó tí nǹkan kan bá ṣẹlẹ̀ àlìsè yẹn máa ń fi ọgbọ́n draw àwọn nǹkan kan jáde láti bẹ̀ pé kí tiẹ̀ làwọn nǹkan ẹ̀kọ́ tá a kọ́ látara nǹkan tó tiẹ̀ ṣẹlẹ̀. Èmi mo ti wò pé ẹ kàn sit back kàn jókòó pé ara àwọn ẹ̀kọ́ yẹn ni pé èèyàn gbọ́dọ̀ kọ́ frivolous petition o ó lè backfire o toró ti ń backfire báyìí. So mo bẹ̀ Ọlọ́run bá pé kí Ọlọ́run bá tún gbọ́n wọn sí kán tún lè tètè change ways wọn torí pé ní tí ó tún yà wá lẹ́nu ni pé lẹ́yìn program eléyìí bóyá wọn àtún lọ ṣe program eléyìí so àwọn èèyàn ti ń béèrè pé kí náà tiẹ̀ tún fẹ́ sọ pé irọ́ òun náà tún fẹ́ pa kí ni wọ́n tún fẹ́ kúkú gan kò yá àwọn èèyàn. Ṣùgbọ́n àwọn tá a mọ̀ dáadáa ni wọ́n tún lè twist nǹkan kan jáde. So èmi ń níran pé bọ́n ṣe ń twist tán manipulate yẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ wọn tún become critical sí. So abẹ́ Ọlọ́run bá kí àdúrà tá a lè fi ràn wọ́n lọ́wọ́ nìyẹn. So gbogbo àwọn cases yẹn náà generally mo rí pé tó tún affect àwọn èèyàn wa bóyá Yesa Lunaka ni o Jack Mal ni o gbogbo àwọn tán wà involved nǹkan kan tún wà lára àwọn tó kó bá wọn
ní táwọn eléyìnbó ń pè ní lack of exposure nítorí pé tí wọ́n bá understand nǹkan tó ń ṣẹlẹ̀ dáadáa ní tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí kọ́ ni wọ́n máa ṣe but n tẹ́kàn gbọ́ ni pé tí trend yẹn bá lọ báyìí àmọ́ bí Ọlọ́run bá ti kọ́ àwọn kan ó wọ ẹ̀wọ̀n ẹ̀ kàn rí njọ́ kan náà làwọn yóò kàn gbọ́ njọ́ kan ni pé so wọ́n ti ẹ̀ fẹ́ ni yìí ní bí 7 years imprisonment 11 years imprisonment 15 years imprisonment torí pé bí eré ló ra ń lọ bí eré so n tí wọ́n wá ń plan n táwọn ń rò lọ́dọ̀ wọn Ọlọ́run bá wá ní kó máa tọ̀n lé wọn lórí nítorí pé Ọlọ́run bá ní bí sọ́nà dúró ti òdodo wàláhì àwọn nǹkan tá a ṣe yẹn tán ń pariwo n tó fi ń jọ bí ìgbà tí à ń bribe àwọn ọlọ́pàá lójú wọn ni pé pẹ̀lú adúrú owó táwọn ń ná wọ́n náwó èèyàn tí wọ́n ń connect wàhálà tí wọ́n ń ṣe káàkiri wọ́n mèrò àwọn ò tiẹ̀ wá rí nǹkan kan achieve kéèsì zone 2 yẹn wọ́n lo IPO investigating police officers 4 ní zone kan lórí one single case each IPO wọ́n dẹ̀ mobilize wọn heavily láti manipulate case wàláì wọ́n rí nǹkan kan achieve so ó yẹ kí yẹn fún wọn ní ti pé Ọlọ́run ọba ń dí pẹ̀lú wọn so kàn tètè change ways torí pé tí kìnìyàn bá ti já tán báyìí àwọn ní chemistry wọn sọ pé àwọn equations kan wà tí ó wà reversible tó yẹ pé kò sí bó ṣe lè ṣe captain sìn ó ń dun captain pé ó ti di ex-convict so n táwọn barrister wa sọ yẹn pé tó bá fẹ́ yọ kìnìyàn kúrò kìnìyàn lágbára gan nítorí pé tán bá appeal ṣe irú kéèsì captain yẹn lèèyàn tẹ̀lé à captain tó ń jáde tó ń pariwo lójoojúmọ́ gan pé criminal lòun so àbí ibo ló ti fẹ́ tí president bá fẹ́ fún yàn ní amnesty bí a fẹ́ fún níbi presidential pardon gan so pẹ̀lú ọ̀nà tó ń gbà yìí mi rò bóyá ó tún lè rí gbogbo ayé ò tiẹ̀ takò so àbí Ọlọ́run bá wa guide wọn kí condition wọn kó má worse jù báyìí lọ so lastly ni pé ó ń yà mí lẹ́nu ó ti tó láti bí ó ti fẹ́ pé ọdún kan báyìí precisely bí a bí tail end of bí August so mo rí i pé àwọn kan wọ́n ń try láti hack number mi active. gbàgbé àwọn baba Lagege kaná àṣesílẹ̀ Adam tàná akúrí ní ó gbàgbé yẹn o kò sí inú onímọ̀ tòní tí ó ṣàǹfààní mímọ́ baba Adam.